أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرام في ارتفاع الدين نشرا سعيكم نحو المعالي. تعالوا يا أهل الثناء لتشهدوا بلا معد يا اللي كاشف الدر والبلاء. يا نور نفع يا لسان على إله أديبايونا فخر الولاية ذا الهجاء. بلاغته نتكا دواء لديء تصوفه لا بالقباوة والجفاء. إدارته إنسا وجنا بحكمة بلا خلوة يكد الحوائج للورى. فحياه ربي بالسلامة سرمدا وبالرقد عيشا والكرامة والثناء. gbogbo tí a fẹ́ làwa ń tọrọ lọ́wọ́ Olúwa wa lè wí lè ṣe o yóò tètè ṣàìṣe kò ní dààmú. gbogbo tí a fẹ́ làwa ń tọrọ lọ́wọ́ Olúwa wa lè wí lè ṣe yóò tètè ṣàìṣe kò ní dààmú wa. akẹ́kọ̀ọ́ lọ́hùn ọba tó dá bàbá àfọ́lá síwájú ẹ̀dá bẹ́ẹ̀ kó jẹ́ kẹ́mi bàbá táwa gùn dá. gbogbo tí a fẹ́ làwa ń tọrọ. tó sì dá lójú pé bí ẹ bá lọ́hùn tó bèrè ní òun máa tóbi látara títóbi Ọlọ́run. sọ pé Allahu Akbaru. Ànábì wa Muhammad nínú ìròyìn Ọlọ́run tí Ọlọ́run ròyìn Ànábì nínú Al-Qur'an, Ọlọ́run sọ pé ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. fẹ́yìntàn à ń bọ̀ wá kí àwọn bàbá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ìròyìn tí Ọlọ́run ròyìn Ànábì wa Muhammad. sallallahu alayhi wa ó ní sallam. ma yantiqu anil hawa Ànábì sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu. in huwa illa wahyun yuha. gbogbo ọ̀rọ̀ tá Ànábì bá sọ wáyé ni àwọn sí ni tọ́lọ̀ wọn látọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run. ìgbà tí àwọn àfáà sì fẹ́ gúnlẹ̀ Suratul Kahfi, radiyallahu ta'ala ankum. èyí tí Ọlọ́run sọ ń bẹ̀ ni pé illa mislukum yuha ilayya. kí ló bẹ̀rẹ̀? qul innama ana basharun mislukum yuha ilayya. ìyá Ọlọ́run sọ fún wa pé mi èèyàn náà ni mí abara ni mí ṣùgbọ́n nǹkan tẹ́mi fi yàtọ̀ sí ni pé Ọlọ́run ń bá mi sọ̀rọ̀. èyí tó fún Ànábì náà ní tó jẹ́ kí Ànábì wá exceptional sallallahu tí alayhi gbogbo wa wa lọ lẹ́nu. sallam. nígbà wọn fẹ́ lò ní pé Ànábì ní àwọn èèyàn tẹ yòǹbó Ànábì. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ yòǹbó Ànábì dáadáa. àwọn tí ń bá wọn yàn ní. àwẹ̀ ẹ má jẹ́ káwẹ̀ pò yín rárá. àwọn ẹ̀jẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kejì lónìí. kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà àwẹ̀ sì wá ní Nàìjíríà náà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. àwẹ̀ báwẹ̀ ní Nàìjíríà ni. ẹni tí ò bá fẹ́ mọ̀ nílẹ̀ ibi láyé sọ pé sallallahu alaihi wasallam. tó bá fẹ́ pè ní ìwọ ní ìwádìí lórí ẹsẹ̀ méjèèjì ni sallallahu alaihi wasallam. láti dìde wà ní mọ̀nà adájọ́kòó. ìṣe àwọn tó tún kọ́ ayé ìsinú Ọlọ́run ní jáde láéláé. Ànábì ní mẹrùúzì kò dùn áhù. ẹni tọ́lọ̀ bá fi lè rọ̀ lọ́wọ́ kó lè ṣe àdúrà. lẹ́mùlókòrò mi ìjà àbẹ̀tẹ̀. ẹnìyẹn gbàgbé ẹ̀ nígbà àdúrà ní òtẹ̀ ládùúgbò àwọn nìyí. alákọ̀ọ́kọ́ nù. Ànábì tí wá ní sọ́dọ̀ ọlọ́wà wà á ń tún kìnnúrẹ́ bí ìjà àbẹ̀tì. bí Ọlọ́run pẹ̀lú àmọ̀dájú bọ́lọ̀ ti gbà á. ẹwà wọn ara bí tọ́ba ṣàdúrà wọ́n ní bàbá ti gbọ́ bàbá ti gbà wọ́n ní ìmánu sábìtù ìmánu. wọ́n nígbàgbọ́ tó rinlẹ̀. ìwọ tí wọn náà bá nígbàgbọ́
pé àdúrà tá a ṣe tá a fi bẹ̀rẹ̀ tó kó wa láàyè yìí Ọlọ́run ti gbàdúrà rẹ sọ pé sallallahu alaihi wa sallam. sallallahu alayhi wa sallam. tún bíbẹ̀ lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. ìtí ò ní jẹ́ kó má rí bẹ́ẹ̀. oní bàbá wa Fadilatul Mahbub. radiyallahu ta'ala anhu. wọ́n nífẹ̀ẹ́ wa púpọ̀. bẹ́ẹ̀ni. wọ́n ní gbogbo òjókòó. oní Suratul Kahfi ni ká máa fi bẹ̀rẹ̀. oní Suratul Kahfi ká máa fi síjòkó. bẹ́ẹ̀ni. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ànábì ní man qara'a Suratul Kahfi. ẹni bá ka Suratul Kahfi bá ti ká yìí. asima mina nari fi dunya wal akhirah. ìwọ ẹni bẹ́ẹ̀ wọ́n sọ kúrò nínú iná ayé àti tàlìkìyàmà. Ọlọ́run ti là á kó ní gbogbo nǹkan tí ń jẹ́ iná táyé ni tàlìkìyàmà ni Ọlọ́run ti là á kó níbẹ̀. alhamdulillah. tínú tiẹ̀ náà bá dùn pé Ọlọ́run ti là á kó nínú yàrá tàlìkìyàmà sọ pé alhamdulillah. alhamdulillah. ká tó wá lọ bí o bò mí. ó dáa kí oníkálukú wa ká san sàrà àdúrà yìí. bẹ́ẹ̀ni. bínú wa bá ti dùn. bẹ́ẹ̀ni. mo wá ń fẹ́ àwọn olórin náà wà níkàlẹ̀ yìí. wàláhì. ẹni tí ó bá fi ṣẹ̀mí lọ́wọ́ pẹ̀lú owó àdúrà yìí dákun má fi ṣẹ̀kúṣẹ̀ ṣẹ̀mí lọ́wọ́ torí Ọlọ́run. wàláhì. gbogbo ọjà tí wọn náà bá gbélé ọwọ́ máa tà. amina. gbogbo ẹni tó bá fẹ́ kí wàràwàrà ọjà kó o máa tà. bẹ́ẹ̀ni o. kó o sì máa ṣọ́ọ̀tì ní ọjà ó wọn. máa ta àti má fi tí ò dá má fi ṣẹ̀mí lọ́wọ́. unstoppable títà. èèyàn tí ó fi 1,000 odidi 1,000 naira tuntun kó dàbí òtí ẹ̀ tuntun kó sà ti jẹ́ 1,000 agara. tí ó fi ṣẹ̀mí wọ́n tún lọ sẹ́yìn àmì bí òtún kó sà ti jẹ́ 1,000. Allahu akbar àbáwá iná ọkọ̀ ń bọ̀. radiyallahu ta'ala anhu. ṣé wọ́n ló mú àbí wọ́n lọ wá? ọ̀jì ni. ọ̀jì ẹ̀ wá lè wá fúnra yín. tọ́. ẹ máa gbé bọ́dì díẹ̀díẹ̀ káwọn ọ̀la yìí máa fa. bẹ́ẹ̀ni. ọ̀jì ẹ̀ máa gbé bọ́dì. mo ti rí èèyàn méjì. èèyàn méjì. tó fún mi ní 1,000. Allahu akbar. èèyàn méjì pé àdúrà àwọn ti gbà. àdúrà mi ti gbà. mo rí èèyàn méjì. àwọn elétò dà. àwọn elétò. ẹ má fún wa iṣẹ́ méjì ṣe o. tọ́. ẹ súnmọ́ wa ń bẹ̀yà yìí. èèyàn ní máa yín mú kó tún máa súfèé. bẹ́ẹ̀ni impossible. bàbá wa dáadáa yìí. impossible mission. àmọ́ ti bá rí èèyàn tó lè fún mi ju mọ̀mísí. mọ̀mísí. mo jẹ́rìí mọ̀mísí. bá ṣe máa ń gbà náà. àmọ́ ti bá rí èèyàn tí mo tún náà sí ara rẹ̀. tọ́. ti bá rí èèyàn tó lè fún mi ju 1,000 lọ́yìn ìkọ́ o. bẹ́ẹ̀ni. àmọ́ ó kéré jù 1,000 naira. Allah. bàbá ń ṣe wò owó àgbàlagbà. ó àgbàlagbà. bàbá ń ṣe wò náà ti mú 1,000 tí wọ́n náà wá. máa ń dára rẹ láàmú wọ́n ṣiṣẹ́ méjì papọ̀. bẹ́ẹ̀ni. torí pé àpọ̀jù kẹ́rìtà láti máa ń dọ́pọlọ láàmú ni. ó máa ń dọ́pọlọ láàmú ni. ìyẹn lè máa kàkà fi lọ kó lọ já sínú Suratu Nasi. kẹ́rìtà láti ní. kí là ń sọ yìí. owó. àti rí èèyàn mẹ́ta tó dìde. bẹ́ẹ̀ni. sáwọn èèyàn wá ní dìde ni. wọ́n dìde wọ́n pọ̀. tọ́ Al-Mahbubu foundation. wọn disappoint mi rí. bẹ́ẹ̀ni. mo sì mọ̀ pé wọ́n ní disappoint mi. wàláyé. amòye. kódẹ́ẹ̀dì náà ti débi. amòye. masha Allah. àti mọ̀sùlùmá kọ́rè. kí n má sọ ìyẹn lọ. masha Allah. amòye ẹ ṣeun. ṣòyàn. ẹ jẹ́ kó pé méjì. masha Allah. àìsè bẹ̀rẹ̀ ni. ṣáhàlá. alhamdulillah. afábìlì wá sí. radiyallahu anhu. 1,000 naira ilà amẹ́ni. masha Allah. ó dà ẹjẹ́ àdìrẹ́ lẹ́ẹ̀kan náà pé 500 naira lè ní ní. 500 naira ni mo lálágbára lé lórí. lèmi ni mo lágbára tí wọ́n ti sanwó àdúrà tèmi. báwa nítorí ẹ̀ mọ́ kìí jí mọ́. jìnnà sí pẹ́. alákùnmọ́lá. jìnnà sí pẹ́. àwọn owó kan wà bí ẹ bá sọnù. wàláhì bí mọ́mú bá sọnù mọ́mú kò ní kírun jẹ́ máa fún mi. alhamdulillah. ọlọ́run fún olùbáríkà sí. amina. ìmáàmù kan náà lọ sọ 5,000 nù. 5,000 naira. àwọn àlọ́ pé ìmáàmù ó yẹ wá já kírun. ẹ wá kírun ó yìí. ní wàláhì ò ní kírun òní. kí ló dé. wọ́n ní kí ló ní òkú ńláńlá kan sí òun. kí ló ṣẹlẹ̀ àwọn olóhùn sọ 5,000 nù. ìmáàmù sì kírun. àwọn kì í ṣe ti bàbá wa ìmáàmù yìí o. ìmáàmù tó kún. ó pọ̀. owó ń bẹ. ó tààrà. freshness yìí lásán ló pè é gidi gan. ó yẹ ẹja gbogbo wa ẹja ìdílé kẹlẹ ká mọ ọmọ wa dùn àbọ̀. ó pọ̀. wàlú tó fún bíi mọ̀ ọ́ láyà. lẹ́ẹ̀tìlì èèmà lè kíra bí iná sayyidi sáà. amina wàlẹ̀ bàbá nínú ẹ̀yọ́ ọmọ kéwọn náà kọ́ gbogbo iná rẹ̀ ń gba kẹ́míkà láti o. Masha Allah. àwọn ọmọdé kí wọ́n bá dùn wà láì wọ́n lówó lọ́wọ́.
tọ́wé má ká lọ. طويل إلهي ẹ jẹ́ á dìde lẹ́ẹ̀kan náà wà àdúrà. شيخي بالأمن والخير ẹ má jókòó sẹ́yìn. والسلام ẹ má bọ̀ wájú báyìí. أخذه يا ربي من شرور àwọn bàbá pè yín. bàbá pè yín وكيله wájú. من شرف بالرسالة Àmín. وصلي يا ربنا وسلم على حبيبك عزيز الشفاعة ولتغفر مولاي نجل مالك ربنا سيد آمين لا تجعل فتنة الناس أجيب دعائي بلغه آمين بمولاي نجل مالك ربنا ẹ mú wàdúrà tí wà 1,000 naira. آمين kẹ́rí bàbá wa o. Ọlọ́run jẹ́ kí àgbáríkà máa wọlé ṣe yín. Àmín. Bàbá wa ò kò kí wọ́n sì fẹ́ láyé wa. Àmín. Àlàáfíà Ara kò fi ṣe kẹ́ fún wa. wálé tó fún mi mọ́ owó. Bẹ́ẹ̀ni ìdíra fi iná sẹ́yìn ní sàádà. Ká sọ pé àmín. Amina. Wọ́n ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó sọ pé àmín. Amina. Amina. Ìkàlẹ̀ tí a wà yìí, ẹ jẹ́ kí àwọn ẹni tí Ọlọ́run kó ààyè ilé lọ́wọ́. Radiyallahu ta'ala anhu. Àwọn tí a wá pàdé, àwọn tí Ọlọ́run kó wa tì. Bàbá wa Àgbàlówòrò, Radiyallahu ta'ala anhu. ẹ jẹ́ á wí bẹ̀ dáadáa. Radiyallahu ta'ala anhu. Ẹ jẹ́ á wí bẹ̀ dáadáa. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run ìjọba bàbá, wọ́n ní àwọn ẹlẹ́kọ̀ọ́, wọ́n ní tí wọ́n pè ní dáúlà, Ìjọba sàkítọ̀tún wọ̀kọ́ ìmọ̀. nǹkan tí máa ń jábọ́ ni nǹkan tí sì máa ń dúró ni. Ìmọ̀ ń nàró, báwọn dáúlà kan bá ń nàró, Táwọn kan bá wí ni. dáúlà omi ò dé, wọ́n tún gbàjọba, wọ́n gbàjọba lọ́wọ́ dáúlà ní. Bẹ́ẹ̀ni, tí bá kan bá wí ni Màdídì lè lùsì. Bí ti ń bọ̀ láti ayé tó ti pẹ́ nù. Masha Allah. Àmọ́ ìjọba ẹyọ kan tí kì í wó, òun náà níjọba àwọn ẹni Ọlọ́run. Radiyallahu ta'ala anhu. Àwa abẹ Ọlọ́run nínú ọlá rẹ̀, bàbá wa Àgbàlówòrò. Radiyallahu ta'ala anhu. Ọlọ́mọṣàmá ṣàlékún ẹ̀mí gùn fún bàbá. Àmín. Wọ́n la bá wọn tó ń ṣe àmì òtí ìdérí ìjókòó. Àmín. Ṣàmì àdúrà náà dáadáa kó lọ sókè. Àmín. Gbogbo àwọn ìyàwó bàbá ọlọ́mọṣàmá mójútó wọn. Àmín. Gbogbo àwọn ọmọ wọn ọlọ́mọṣàmá ṣàlékún dáadáa fún wọn. Àmín. Wa tahiyyatan khalisa Kíkí. nuqaddim tilka tahiyya ila sahibi tahiyya ila sahibi al-amal. Àwa máa ti kíkí tó fi special tí fi mọ́ jùlọ sẹ́ni tó níṣẹ́. Al-ilmu wahdahu la yuqaddar. Mímọ́ إلا من يضيف العمل إلى علمه. tí ẹ bá ní mímọ́ wọ́n yé congratulate wọ ẹni bẹ́ẹ̀ wọ́n yé appreciate àfìgbà tó bá tó ń lo mímọ́ náà. إن العلم ينال التقدير بالتصاقه وإضافته بالعمل. Dájúdájú nǹkan tá à ń pè ní mímọ́ yóò máa rí gíga, nǹkan tá à ń pè ní mímọ́ yóò máa rápalẹ̀ nígbà tí yẹn bá ti fi ṣiṣẹ́ tí yẹn bá ti fi ṣàfitì rẹ̀ sí. لذلك نحيي صاحب العمل وصاحب الشأن وصاحب العز. Nítorí ẹ̀ náà làá fi máa kí ẹni tó ní mímọ́ tó wá fi ṣiṣẹ́, ẹni tó níṣẹ́, ẹni tó níyì, ẹni tó lẹ̀yẹ. يجوز بفضيلته التحية أو تجوز بفضيلته التحية لأنه صباحا ومساء على العمل. Bàbá láàárọ̀ wọn lọ́sàn-án wọn èyí iṣẹ́ ní náà máa ń bẹ eléyìí náà ló jẹ́ ká wá máa kí wọn dáadáa. ومن أعماله الصالحة تأتي مختلف من الإبداعات. Nínú àwọn iṣẹ́ wọn tó jẹ́ iṣẹ́ rẹ̀ á wà máa rí oríṣiríṣi creativities. فضيلة الشيخ Àgbàlagbà ó nì. المذكور اسمه بكل احترام وتبجيل. Ẹni tá a dáàbọ̀ pẹ̀lú gbogbo àpọ́nlé àti bíbàbàrà. فضيلة الشيخ Àgbàlagbà níbi mímọ́. محمد الهادي Orúkọ wọn ni محمد رابي
Adébáyọ̀ Abdul Malik. radiyallahu ta'ala anhu. ẹjẹ́ ni àfihàn Allahu ta'ala. Allahu ta'ala. Ọlọ́run o dákun abẹ́ ọ nínú ọlá rẹ̀. Ó ráwọn kan níṣẹ́ o fún wọn lẹ́mìí gígùn. Bẹ́ẹ̀ni. Ó ráwọn kan níṣẹ́ o fún wọn lárísìkí. Ó ráwọn kan níṣẹ́ o fún wọn ní nǹkan míì náà tí wọ́n nídìí náà provisions tí ẹ fi ń jíṣẹ́ pẹ́. Bẹ́ẹ̀ náà sì ló jíṣẹ́ o ráwọn ẹlòmíì náà níṣẹ́ gbogbo kíní yóò sì kólé wọn lọ́wọ́. Gbogbo kíní ló kọ́lé wọn lọ́wọ́. Wọ́n lọ́lá, Wọ́n ní mímọ́. wọ́n ní mímọ́, wọ́n lówó, wọ́n lárísìkí, wọ́n lálàáfíà, wọ́n tún wọ́n lẹ́mìí gígùn. Àtàṣeyọrí dáadáa. Àtàṣeyọrí dáadáa. Gbogbo nǹkan yìí pátápátá abẹ́lọ́rọ̀ rẹ̀ fún bàbá wa àlùmọ́bọ́ ọlọ́mọṣàlá ṣe fún wa. Àmín. Ẹ dákun ẹ sàmì àdúrà dáadáa. Àmín. Olówó orí mi ló wá ń kalẹ̀ yìí. Ọkọ̀ yálàyà mi. Bẹ́ẹ̀ni. Àwọn náà kọ́ wa ní kéwú. Masha Allah. Àwọn ni wọ́n rè wá. Àwọn ni wọ́n tọ́ wa. Masha Allah. Àti ìrìn adé àkẹ́kẹ́ ṣe fún wa. Wọ́n tún mú wa lọ sóde, wọ́n tún fún wa lówó. Fún wa lówó. Ọlọ́run ò bàbá àlùmọ́bọ́ ọlọ́mọdé kí wọ́n kú láyéláyé. Àmín. Bàbá wa Imam Abdulrahim. Akí wọn ahlan wa sahlan wa marhaban. À ń kí bàbá àlùmọ́bù lọ́wọ́ ni. Ẹ dákun jẹ́ kí bàbá dáadáa. Wallahi. A wà ní òde kan ní Mùṣín ní last year nínú Ramadan. Ìzẹ́yìn wa ń ṣe zikiri. Lẹ́nu ṣe zikiri. Ìgbà tó fẹ́ ṣe zikiri, ó wá ń sọ̀rọ̀ bàbá isti'tafan li juhudi. Lẹ́ni. Àánú bàbá wa ń ṣe pé ìgbà wo ni bàbá ń ráyè sinmi. Àárọ̀ tẹ̀gùsíù ni èyí. Tọ̀. Ọ̀sán wáàsí ni. Masha Allah. Alẹ́ náà níbi tíra ni. Ìgbà wo ni wọ́n wá ń ráyè sinmi ló fi wá dá wákà kan fún bàbá. Ó wá fún mi ládéhùn níjọ́ náà pé gbogbo bí tá a bá ti jókòó báyìí ká máa dá wákà náà fún wa. Bó ni ó ṣe lọ? Bí náà sì wá gbà ní mo ti wá gbà Àgbáwà nínà. mo sì ti rántí mo sì wá gbà nǹkan náà pé pẹ̀lú ògo Ọlọ́run á máa dá wákà náà fún bàbá. Bẹ́ẹ̀ni. Ó dá wákà náà pé báwa fún bàbá báwa á fún bàbá òye. Fún bàbá wa. Fún bàbá wa fún bàbá wa òye. Fún bàbá wa. Àlàáfíà tó fànàbí Mùsá. Ẹ̀mí gígùn tó fànàbí Nóòhù. Fún bàbá wa. Gbígbàdúrà tó fún Mùhàmmádù. Fún bàbá wa. Ó yá gbégbé. Fún bàbá wa òye. Fún bàbá wa. Fún bàbá wa, fún bàbá wa òye. Fún bàbá wa. Ẹ̀mí gígùn tó fà nábì nù wá. Fún bàbá wa. Àlàáfíà tó fún Muhammad. Fún bàbá wa. Ṣáwa ni wọ́n sí ìfẹ́ ni? Fún bàbá wa. Bàbá fún bàbá wa A kí òye. ìbádé àkọ́kọ́ tó lágbo. Bàbá wa Ó yá gbogbo wa káàkì ìmọ̀lẹ́ ọmọ lórí ìdúró. Ìyá wa Sisi, àwọn náà ti wọlé. Fún bàbá wa. Gbígbàdúrà tó. Fún Muhammadu. Fún bàbá Fún wa. bàbá wa, fún bàbá wa òye. Fún bàbá wa. Fún bàbá Fún bàbá wa òye. Fún bàbá wa. Wọ́n ká òun gbé ọmọ yìí dáadáa. Àbí kí wọ́n gbọ́ òkú ọmọ kankan. Àlàáfíà ló fà nábì Mùsá. Gbígbàdúrà tó fún Muhammadu. Fún bàbá wa. fún bàbá wa, fún bàbá wa. Fún bàbá wa. Fún bàbá wa, fún bàbá wa òye. Fún bàbá wa. Ẹ̀mí gígùn tó fà nábì nù wá. Fún bàbá wa. Àlàáfíà tó fà nábì Mùsá. Fún bàbá wa. Gbígbàdúrà tó fún Muhammadu. Fún bàbá wa. fún bàbá wa, Fún bàbá wa. Fún bàbá wa. fún bàbá wa, fún Bàbá bàbá wa. Aminu. Fún bàbá wa. Ẹ̀mí gígùn tó Tó fà fànábì nábì nù. nù wá. Fún bàbá Pẹ̀lú wa. àlàáfíà tó fà nábì Mùsá. Mùsá. Fún bàbá wa. Ìgbàdúrà tó Tó fún Muhammadu. Fún bàbá wa.
ká sọ pé àmín. Ìwọlé àwọn ẹ̀yà wa oúnjẹ istijabatan Nígbà àdúrà lálá. ní dùá ìyà. Bọ́lú àtàkì sí Pé mẹ́tẹ̀ẹ̀ta ká tọrọ fún bàbá yìí. Ọlọ́run ti ní kó rí bẹ́ẹ̀ lò. Alhamdulillah. Ẹ dákun àwọn tí wọ́n ń kí àwọn ẹ̀yà wa yìí kí wọ́n kí wọn dáadáa bó ní kálukú sí lọ́jọ́ kò sí àyè wa. Ká jẹ́ kí ojú agbo yìí kí ó báláǹsì dáadáa. A kí àwọn ìmọ́lẹ̀ dakhalatil anwaru. Àwọn àmọ́lẹ̀ ló wọlé. Al-anwaru as-sati'a. Àwọn àmọ́lẹ̀ tí máa hàn. Al-anwaru al-bahira. Àwọn àmọ́lẹ̀ tó bá yọ yóò rí sáré. Al-anwaru al-lami'a. Àwọn àmọ́lẹ̀ tí ẹ̀ka mọ̀nà rẹ̀ máa ń Hatta al-anwaru al-bariza. Àwọn àmọ́lẹ̀ eléyìí sẹ́ kò ṣe ní pamọ́. Ìmọ́lẹ̀ tí oníkálukú ló wọ́n kí èkó mọ́lẹ̀. Àmọ́ ìmọ́lẹ̀ náà máa ń tẹ̀ jura wọn lọ. Wọ́n á tọ́jú àwọn lọ. Bọ́lá ló bá wo ojú sánmà lálẹ́. Ó rí i pé àwọn ìmọ́lẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn tó bá wà ojú sánmà òun. Àwọn nìkan máa ń bẹ̀rù. Wọ́n máa ń bright jura wọn lọ. Àwọn àgbà mọ́lẹ̀ àwọn ni wọ́n wọlé yìí. Àwọn náà wọlé. Bọ́lá bá wọlé sínú òkùnkùn ìdè ó sì tẹ̀lé kẹrẹ. Wàláhì. A kí ìwọlé àkọ́kọ́ ọ̀mọ́lẹ̀ tó lágbo. Radiyallahu ta'ala anha. Ọlọ́mọṣàjẹ́ kí á rí i pé ọlọ́lá ilaha illallah. Àmín. Gbogbo ọgbà ni ìmọ́lẹ̀ àkọ́kọ́ máa ń impress mi. Àníyàn wọn dáa jù, ọkàn wọn máa gidi gan. Wọn àfẹ́ nǹkan dá, wọn àfẹ́ nǹkan míì fáwọn ọmọ akéwù wọn tó ju dáadáa lọ. Kò sígbà kan tá a post ìkan sórí Facebook tí wọ́n ní comment. Wọ́n àráyè, wọ́n tún wá ṣàdúrà fún wa. Ọlọ́mọdé ẹ̀ máa padà sí búráyà ọlọ́lá ilaha illallah. Àmín. Bẹ́ẹ̀ náà ni a kí ìwọlé ìyá wa ìyáálé kéwú. Radiyallahu ta'ala anha. Ọlọ́mọṣẹ̀dá rí i pé ìyá dáadáa, ìyá ìbáríkà, ìyá tí ẹ̀gbẹ́ wọn wọ̀. Tí wọ́n ní ọ̀gá tó tóbi tí wọ́n fi ń fún àwọn ọmọ gbogbo wa ní ìkẹ́rìndà máa pè wọ́n ju sísí mi lọ. Kí ló àwọn akẹ́kẹ̀ẹ́ yìí náà tún máa pè wọ́n ní sísí mi? Ó túmọ̀ sí pé bí tí ń pọ̀ látàrí kò dàrú tẹ́lẹ̀ ní kò dàrú kò fẹ́ẹ̀lì. Antẹ́nà àwọn ṣèkí o ń ṣá púrápúrá sí i. Ọlọ́mọdé ọ̀nà padà sí i. Bẹ́ẹ̀ ni a kí ìwọlé àwọn ìyá wa àṣẹ́yìnlá Ruqayya. Àgbàlagbà ó ní. Àṣẹ́yìnlá Ruqayya. Ọlọ́mọṣẹ̀dá rí wọn pé Àmín. àwọn máa ń pè àwọn ọmọ ilé ike tó bá rí wa wọ́n ní àbúrò mi. Wọ́n wá ọdún wa. Wọ́n tún fọwọ́ pa, wọ́n tún ṣàdúrà fún wa. Wọ́n tún wá pé máa wọlé o, tí líìkì bá jáde ní kọ̀lẹ́tì. Ẹ̀rọ wà tí líìkì náà bá jáde, ẹ má forúkọ mi sí ọ̀dọ̀ ẹ̀mí. Orúkọ mi náà ní kẹ̀kẹ́ ìpínlẹ̀ lábùtò lọ́lọ́. Kọ̀lẹ́tì àwọn ẹ̀dá tó bá ti dé lábùtò. Ọlọ́mọṣàjá rí pé ọ̀dà ilaha illallah. Àti ara wọn, a kí ìkàlẹ̀ fadilatul imam. Àgbàlá aṣáájú òní. Al-imamul kabiru. Aṣáájú àgbà. Al-imamul bahir. Ìmáàmù tó hàn tí mọ́lẹ̀ wọn yọ. Al-imamul aqil al-baligh. Ìmáàmù tí wọ́n ní làákàyè ìtọ́jú ti bàlágà. الإمام الذي خصه الله بشخصية متميزة. Ẹni tá à ń sọ yìí, Ọlọ́run ló máa ń specialize wọn pẹ̀lú àwọn nǹkan àríṣẹ́ mọ̀. وصار صاحبا الجوانب المتعددة. Látara nǹkan tó lọ wá specialize wọn wá rèé, ó wá di ẹni tí bẹ́ẹ̀ tó fẹ́jù láti rí wọn. في العلم Níbi mímọ̀, والحلم kíyàn tún ní sùúrù, والصبر kíyàn tún láfaradà, وانفتاح القلب kíyàn tún lè ṣí ọkàn والإحسان إلى الناس kíyàn tún wá lè ṣe dáadáa حتى والإحسان إلى طلابه. Wọ́n dá ọ̀dọ̀ àwọn ọmọdéke wọ̀nyí. Bàbá wa ẹni tí Ọlọ́run bá fi sí àyè pé àwọn ni ìmáàmù àgbà ní mọ́ṣáláṣí bàbá wa lóòrò. Radiyallahu ta'ala Àtọ̀ anhu. wọn ti sáfù kan náà pẹ̀lú irú àwọn ìmáàmù Mọ́kà. Kí náà korúkọ ìmáàmù àkọ́kọ́ yìí? Sùdẹ́ìsí agbo kan náà látọ̀ tó wọ́n sí. Ibi tí Sùdẹ́ìsí bá jókòó sí, ibẹ̀ làwọn náà jókòó sí. Ọlọ́run tí ó fi àyè yín síbi tó ga. Alhamdulillah. Ọmọdé àwọn kan ọ̀tọ̀ láyé wọn. Àwọn míì tún wá yí bá mi. Ọ̀pọ̀ láyé yín. La'anna lakum shakhsiyatan mutamayyiza. Nítorí ẹni personality tó yàtọ̀. Àwọn ọmọ akẹ́wò sì nífẹ̀ẹ́ yín púpọ̀. Wàláyì. Nítorí dáadáa tọ́lọ́ kó sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọdé máa padà sí ibú. Àmín. La ilaha illallah. Àmín. Mo tara wọn mo kí bàbá wa arógun dádé. Radiyallahu ta'ala
عنه bàbá gbogbo ìgbà ni wọ́n máa ń yà mí lẹ́nu. وحفظه الله ورعاه gbogbo ìgbà àkọlé náà pọ̀ bàbá wa Mahbub رضي الله عنه. wọ́n ní kì í ṣe gbogbo àgbàlagbà tó ti léwu lórí náà nìyẹn lè pè lágbàlagbà. الله أكبر. torí pé àgbàlagbà bí wà orí burúkú ló ṣe dàgbà. الله. bó ti wá sórí ibú dàgbà wọ́n mọ̀ jẹ́ bàbá àgbàlagbà lórí orí ibú náà ni. torí pé wọ́n mú gbó dàgbàlagbà yóò wá ni. di bàbá abú. ó fa sìgá dàgbàlagbà ni. Allahu Akbar. ó kún gbó dàgbàlagbà ni. Allah. àbá bàbá ìyá rí pé wọ́n sin lọ́hùn dàgbàlagbà ni. Alhamdulillah. bàbá ti jọ kan àwọn àlùfáà àṣìṣe wa Ali. Radiyallahu bàbá anhu. bàbá wọ́n wá sọ fún wọn pé aláàjì fún Lukman lówó lè kéwú. Lukman ò tí ì sanwó lé aláàjì ọlọ́mọ ṣàánú mi pẹ̀lú ọmọ yìí mo ti fún lówó lè kéwú. òun ni ò tí ì sàn abáàlì ni ẹ má wọrí ẹdẹ mi àti ẹdẹ ara wa aláàjì kan kúnlẹ̀ ni bí ẹ dákun mo fi bàbá bẹ̀ yìí ẹ má jẹ́ ń da yín dára yín tó bá dọ̀la ní kówó lè kéwú mi wá. bàbá arógun dé ọlọ́mọdé máa padà sí. Àmín. àjọ ṣe lùtù láyé. Bẹ́ẹ̀ni. ó wà kàtàrí ṣe dáadáa sẹ́ẹ̀tì wà ní Lukman Lukman arógun dé ìjẹ́gbọ́n pọ̀ Lukman ó fi ọ̀rọ̀ ju aláàjì Alhamdulillah. ó fi jẹ lórí ó fi ọ̀rọ̀ ó fi jọ bàbá arógun dé ní wọ́n àfíà tì láéláé. Àmín. now james ẹ̀yin mo fi ní ẹjọ́ sá ẹ̀yin mo fi ní ọ ẹ̀yin náà ni bàbá mi ẹ̀yin náà ni bàbá mi ẹ̀yin ní bàbá mi ẹ̀yin náà ni bàbá arógun dé àtúntò jókòó dáwà ni Bẹ́ẹ̀ni. wọ́n ti ní pẹ́ẹ́dẹ́ Wallahi. wọ́n ti jọ jókòó dáwà ni àtúntò dáwà wọ́n tún padà bọ̀ irú ẹlòmíì báyìí tó ti lọ ọ̀dọ́ rẹ̀ ní jákujáku kò lè nílò àlàáfíà bẹ́ẹ̀ níyì kápò lówóró ká lọ Ṣómólú wọ́n tún kó Ṣómólú wọ́n tún padà bọ̀ lówóró. Ọmọ 30 years tó gbọ́ bàbá bá. ibi tí wọ́n lu ayé tiẹ̀ kan ló. ẹ̀rọ mi lápapọ̀ wa yìí bísímìlá òdìdí kẹ́hìn àti ẹ̀fọ́ bàbá arógun dáadé kì í ṣe torí owó àdúrà o. Bẹ́ẹ̀ni. kì í ṣe torí owó àdúrà àjọṣe fún nítorí ìfẹ́ kò ní dáadáa wọn bísímìlá rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. qabla mail tahiyyati ila baqiyati al-azatiza. Ṣáájú kí àwọn àbá wa tó ṣí. لابد أن أسوق تحية خاصة وخالصة إلى الأزهريين الجالسين معنا. Kò sí tàbí ṣùgbọ́n àyàfi kí wọ́n kí àwọn àbọ̀tọ́wọ́ láti Cairo méjèèjì náà. تحيتكما لازمة لنا لازمة وواجب لنا. Kíkà kí àwọn méjèèjì ọ̀ràn yẹn كفرد fún wa. صلوات الخمس. Gẹ́gẹ́ bí ìwú ṣe jọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà ni kíkí wọ́n ṣe jọ̀ràn yẹn. واجب ونراها لازمة لنا بجوانب مختلفة. Àríkà kí wọn tábánikà lọ́wọ́ ní ṣẹ̀ríà, àríkà bàbára wọn dandan ni. Gbogbo oríṣiríṣi gbogbo tabawo àríkà kí àwọn tá à ń sọ yìí. مرحبا بكم شيخ محمود وشيخ مدحة مرحبا بكم أهلا وسهلا. Àkí àwọn méjèèjì náà. àfi kíkí wa àfi kí gbogbo àwọn àlùfáà lè kéwú tí wọ́n wà ní ìkàlẹ̀. Àkó játùmọ̀. kíkí ó tóbi torí pé ọlọ́run gbé yín tóbi ọlọ́run bàbàrà yín. Wallahi. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àlùfáà wa fọdílà Ustaz Abdul Ganiyi Muhammadu Bello Awe ọlọ́run aṣàgárí yín pẹ́. Àmín. àwọn àlùfáà wa fọdílà Ustaz Ahmed Tijani Muhammad Taslim elégbèdé ọlọ́mọṣẹ́ jẹ́ kí á rí pé Àmín. bí bá ṣe fi kíláàsì tó ti lọ lé kí wọ́n mú páàsì sí i lára kí wọ́n mú páàsì àmásìkò ti lọ ọlọ́run sì fún wa ní níta akí àwọn àlùfáà wa Muhammad Nuruddin Salahuddin ọlọ́mọṣẹ́ jẹ́ kí á rí pé Àmín. bẹ́ẹ̀ ni akí ìmáàmù àgbà nílùú ńláńlá nínú àwọn ìlú Lagos State yìí ní àgbọ̀ wa tí máàlù lónìí bá ń tọ́ka tábà ń kọ tí máàlù bá ń kọ àwọn aláṣeyọrí. Àwọn Ijazat. nínú àwọn tí máàlù ó tọ́ka sí pé àṣeyọrí wà ní òní bàbá wa tí wọ́n jókòó yìí. Bẹ́ẹ̀ni. ọmọkùnrin kan ó kọrin kan mo láìkò orin náà púpọ̀ bí ètò ìṣòro lárúbáwá ó ń dárúkọ àwọn big name àwọn big name kẹ́kẹ́ àní ìbí big name kìnìkan ìbí big name nínú àwọn big name wọn lówóró àwọn àlùfáà tí wọ́n jókòó yìí ọlọ́mọdé máa padà sí ibú. Àmín. ìyá ti gbé ìmọ̀ mọ́lẹ́ ẹ̀gbọ́n torí lẹ́sì tí wọ́n lò yìí lẹ́sì tí Ó ṣàkárá adarí. pé ìyá máa ń wọ́n lọ sóde tí wọ́n fi kó Àwọn àbúwárò lè owó yìí bàbá ìmọ̀mù kó lọ lé ní. gbogbo ẹni tí ó bá gbà wọ́n bá àbáwá ìmọ̀mù lé. Bẹ́ẹ̀ni. bàbá àwọn ìmọ̀mù jẹ́ àmì wọ́n tẹ ìyá láyà kan ọlọ́mọdé máa padà sí ibú. Àmín. àwọn ọgbà àdúrà kẹ tó lọ lónìí. àtàrà wọn akí
gbogbo wa lọ́kùnrin àti gbogbo wa lóbìnrin àwa tí wọ́n pè tí a sì wá dá ọlọ́run lára àwọn àlùfáà wa gbogbo bàbá àdá bá kọjú sọ́dọ̀ wọn lọ́wọ́ bàtà àdá rẹ̀. Amina. gbogbo àwọn ọmọ kéwọ́ ọlọ́run jẹ gbogbo wa náà dá bá a. Assalamu alaikum gbogbo àwọn màbúrú pátá. mo kí wa ládàáyẹn rí mo kí wa specially. farabalẹ̀ dá. Tí a bá wo Nigeria Idol lórí TV ọmọkùnrin ti báńkì ohun tó bá fẹ́ kẹ́rin ká I greet you specially gbogbo àgbà àbúkù lọ́kùnrin lóbìnrin I greet you specially akí gbogbo àti assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Náà a ti ṣe àdúrà bẹ̀rẹ̀ àlùfáà sẹ́kù káàsì gbogbo wọn tó máa wá àdúrà wa ó jẹ gbèsè owó àdúrà lónìí ni ó sì padà dá padà inshallah. Nísìnyí a máa lọ sí èyí tó kù nínú ètò ẹlẹ́ẹ̀kejì tó wà ní ọwọ́ wa tí wọ́n kọ́lé wa lọ́wọ́ òun náà ni qira'atul Qur'an Kíkà Al-Qur'an. ká gbọ́ àyọkà nínú Al-Qur'an tọ́bọ̀ lọ́dọ̀ wa lówóró a ní nǹkan ní ìta ìjẹ́ tó tọ́ Al-Qur'an lọ. A tún wá wà nínú oṣù Al-Qur'an. Ètí wọ́n ní tí wọ́n fẹ́ ká ṣe nínú oṣù yìí òun náà ni ká máa gbọ́ ká sì máa kà tó bá rí bẹ́ẹ̀ á gbé máikrófóònù yìí lẹ̀ fún ìkẹ́ nínú àwọn ọmọ akéwú lónìí tó sì wà nínú uniform white. Gbogbo Al-Burhan ẹ̀rọ kan bá bínú torí ọlọ́run ẹ foríjì mi torí ọlọ́run kì í ṣe àfojúdi gbogbo Al-Burhan pátá lẹ́kí ọlọ́mọṣẹ́ àkíwọ́ ọlọ́mọṣẹ́ máa dúpẹ́ fún wa. Amina. Ọ̀dà àwọn náà kú wọn àwọn di tẹ́ẹ̀nì ọlọ́run bá wa ṣe insha Allah. Náà àlùfáà wa Mubarak Abdul Hakim falyatafaddal mashkuran ma'juran. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العليم ذو الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور
يسبح له ما في السماوات وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم الله أكبر ẹlẹ́kùn ẹ̀sìn gbọ́ ọlọ́run tó bí. ọlọ́run tó ní ọ tó ní nígbẹ́ tó ní pé ọmọ àwọn àdúrà lọ tẹ́lí sílẹ̀ kan bu àlùbáríkà sí i. spíkà wa náà kọ́ dìde ọkọ̀ púpọ̀ Kùránì wá pẹ̀lú owó tí ó wà ní second grade Nàìjíríà pé àwọn gbọ́dọ̀ Kùránì ní púpọ̀. gbogbo wọn náà tó bá gbọ́dọ̀ Kùránì sọ pé Allahu Akbar. ìkan nínú àwọn àfà nígbà tó rọ́yà Qur'an ó ní máa ń rìn bàtí kọ́tù ilẹ̀ àádọ́mí ní harabi. máa ń rìn bàtí kọ́tù ilẹ̀ àádọ́mí ní harabi. Al-Qur'an tóbi. àádọ́lẹ̀ àdílé bàbá wa àmọ́lẹ̀ wọ́n jẹ́ ká bá sí tó bẹ̀ Qur'an lónìí ní dáwà wá sí ìyá lọ́bẹ̀ ọwọ́ wọnú ẹ̀ tán wọ́n wọnú ẹ̀ fún ni. àfọ yìí wá ní kò sí bí ogun ṣe lè tó bí a bá dájọ́ Kùránì kọ́ ogun náà sì ṣẹ́ pátápátá. gbogbo àtàwọn wà níkàlẹ̀ yìí kò sẹ́nìkan nínú wa tí ò ní kankan àbí méjì àbí mẹ́ta tí ń bá a fínra tó lógun tí ń jà ní kọ̀rọ̀ yàrá rẹ̀. gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ló ń ṣe ogun òun fóun sọ pé Allahu Akbar. wọ́n mú owó tó tóbi wá nínú àpò rẹ̀ àbí inú pọ́ọ̀sì rẹ̀ àbí tó bá fowó sí nínú ara rẹ̀ mú owó tó tóbi wá nínú ọlọ́wọ́ bá mi ṣe ogun mi. àwọn yóò tiẹ̀ sọ bẹ́ẹ̀. ọlọ́run bá mi ṣe ogun mi. àtọ́kùn ayé ni ọlọ́run bá ń ṣe. gbogbo ayé ni ọlọ́run bá ń ṣe. mo wá wọn tó kọ̀kọ́ dìde. ló bá ní wọn kọ́ mọ́ wá tẹ́lẹ̀ ẹ ti mú owó sàrà wá. owó sàrà lẹ́yìn mú wá wọn. pé ọgbọ́n bá mi ṣe wù. àwọn báyọ̀ tẹ̀ wá lóbi kankan àbí òkúta àwọn tí ń jábọ̀ ti pẹ́ màsíkò ti ṣẹ́ àwọn oníwàásí wà dé wàásí everything man. bẹ́ẹ̀ni àwọn ìyá wa wọ́n ti mọ́ wọn àwọn òtí ẹ̀ lógun ogun làwọn ní. Gbé wàhálà kúrò láyé mi kò sí gbé wàhálà lọ. Bá mi gbé wàhálà kúrò láyé mi kò sí gbé wàhálà lọ. Aláwọ̀ ọkùnrin ọ̀dọ̀ káwọn ológun tí wọ́n dìde Allahu Akbar. Àwọn obìnrin wọn disappoint mi rí. Ó bá yẹ wọ́n láwọn àfọ aláìkó obìnrin. Bóde òṣèlú láìkó obìnrin. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ àwọn náà ni wọ́n pọ̀ jù. Inú Ramadan àwọn náà ni wọ́n fún yàn pákéjì jù. Bọ́kùnrin bá fún yàn ní kawẹ̀ ló tún máa fi líptì sí. Ìyá ń gbàwẹ̀ ó tún ká tún máa mú líptì. Kí ẹ máa rù. Àwọn ọ̀gá kí ẹ rù tẹ́lẹ̀ ó tún fi líptì sí. Dọ́kú nínú adé. Àwọn ọ̀yá yìí. Wọ́n láì kọ́mpútà nílò. Ní mo sàárì ọmọ o. Àwọn ya dùn yá. Àwọn bá mi dùn yó. Ẹ̀rọ mi sàpèjọ láti ọ̀dẹ́ wa. Àwọn ya bí bí àwa rẹ̀. Kò sì gbé kóra tètè mi lọ. Àwọn ìgbòrò hàn ẹsẹ̀ o. Lémi lọ, bá mi gbé wàhálà kóró láì mi kò sì gbé kóra mi lọ. Gbé àdánwò kúrò láyé mi kò sí gbé kóra mi lọ. Bá mi gbé wàhálà kóró láì mi kò sì gbé kóra mi lọ́wọ́. Ká sọ pé àmín. Amina. Ká sọ pé àmín. Amina. Gbogbo àwọn ìmàbùbù láyé tábà wà ẹjẹ́ àjùwọ́ sọ́lọ́ báyìí. Gbogbo àwọn ìmàbùbù. Ẹ̀yà ni Allahu Akbar. Allahu Akbar. Gbogbo ọ̀nà ọwọ́ ìdá ẹjùwọ́ sọ́lọ́ báyìí. Allahu Akbar. Gbogbo àwọn ìbòrán láyé wà náà ẹjẹ́ àjùwọ́ sọ́lọ́ báyìí. Allahu Akbar. Gbogbo tí ó tu ẹgbẹ́ wa ọlọ́mọdé wọ bẹ̀ láyé. Amina. Ọ̀rẹ́ ya ilaha illallah. Ọ̀rẹ́ àgbẹ̀ ẹ̀ṣẹ̀ àgbẹ̀ àdúrà dáadáa. Amina. Naam, bàbá wa àgbà al-Mahbub. Radiyallahu ta'ala. Ìdí wọ́n fi kọ́ wa òun náà ni pé teaching in Islamic perspective. Lógo wa nù. Àwọn oníkà ni ò fàtọ́nà al-ilma ala kulli shay. Àgbọ́lá fún mímọ̀ lẹ́yìn gbogbo nǹkan. Bàbá wa tí wọ́n wọlé yìí, His
ìdá àtàkùn kẹrìmù kọ́ọ̀mì fún akínimu. Bẹ́lá pọ́lé ìjọ àti bá wá bá yín, ẹ̀yin náà pọ́lé. Tábà ti rí èèyàn tí bá ń mọ àpọ́nlé yẹn láyé. Ó yẹ kí ẹ mọ̀ pé àwọn tó lápọ́nlé ni wọ́n bí i. Bẹ́ẹ̀ni. Bàbá wa yẹra kù, mo lé ènìyàn kan tí ó sorúkọ wọn fún mi. Bẹ́ẹ̀ni, we need. Ó sọ òyìnbó wá lónìí. Àtẹ̀lé bàbá àlọ́ ọ̀hún lọ bìkan. Òyìnbó náà sọ 2 hours. Tábà ní àyè yìí o. Òyìnbó ni. Aláàjì wa Akí ìwọlé àwọn aláàjì wa Abdul Fatah Ìjùmọ̀à. Ọlọ́pàá Akí ẹkú wọlé. Bẹ́ẹ̀ni, alọ program kan sá. Ìbọ̀ kò síbi tí yóò ti rí náà tí yóò ní mọ̀ pé èèyàn rí sàmàrí. Èèyàn rí Sàràkí. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọ bẹ̀ wá yín jẹ́. Amina. Irú yìí tẹ́lẹ̀ ẹ máa ń ní wàhálà kan. Bí o ti sowó lọ́wọ́ yín náà tẹ́lẹ̀ obìnrin yóò máa dùn yín. Ọlọ́run tó wá ní owó wà lọ́wọ́ yín. Ọlọ́run máa là yín lọ́wọ́ obìnrin o. Amina. Ọlọ́lá ilaha illallah. Amina. Ọlọ́run ní jẹ́ ẹsẹ̀ kápò. Amina. Bismillah inna àtúnyẹ̀. Ó ti di kan fún bàbá wa. Àbùkátà ìjọba. Àtẹ̀lé bàbá àlọ́ àbúkù lọ́bì kan. Àwọn aláyè yìí òyìnbó lásọ. Wọ́n pè mí tani. Àwọn òyìnbó lásọ. Ìbò lára wa gbéra wa gbà lónìí. Àti àbẹ̀rẹ̀ sí ní rún mọ́. Ajá sọ. Bẹ̀rẹ̀ sí ní rún mọ́. Asọ. Bẹ̀rẹ̀ sí ní rún mọ́. Bó ṣe ń wò mí rẹ̀, àtọ̀sọ̀ súọ̀. Yes, súọ̀ mi náà. Tí ẹ̀ assist ni, àtọ̀ni súọ̀. Yes, tàbí tí àwọn àṣàwọ̀ ilé ìjà akẹ́lá ìmọ̀ sọ̀rọ̀. Súọ̀. Súọ̀. Bàbá wa Al-Mahbub. Wọ́n jẹ́ àmọ̀ pé teaching in Islamic perspective. Àwọn ìyàtọ̀ bá wá ń lorú lógò òun. Ó láwọn qualities kan tí a gbọ́dọ̀ máa rí. Nínú àwọn qualities tí a gbọ́dọ̀ máa rí, òun náà ni al-musawatu bayna ar-rijali wan-nisa'i fil-'ilmi wat-ta'lim. Kí ẹ lè ṣe déédéé, kí ẹ ṣe dọ́gba láàrin ọkùnrin àtobìnrin níbi bíbá. Ìsìláàmù ṣàánú ayé púpọ̀. Bẹ́ẹ̀ni. Nínú àánú tí ìsìláàmù ṣe fáyé, òun ni pé ìsìláàmù wa yọ obìnrin kúrò nínú ẹrú. Kọ́pìlẹ̀mẹ̀tì Islam. Ṣáàjú kí Ìsìláàmù tó dé. Àwọn obìnrin wọ́n wà nínú òkùnkùn àbòsí ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ń lò wọ́n bẹ̀rù ni. Kódà kọ́kọ́ wọn bá kú, wọ́n kún wọn papọ̀ mógún ni. Allahu Akbar. Ànábì ló dé lókè rárá o. Obìnrin náà lẹ́tọ̀ nínú ògún ni. Bẹ́ẹ̀ni. Wáyé bá kú sí ahàdùn lè fún wọn má ogún mọ́. Ànábì yọ obìnrin kúrò nínú ẹrú. Walla wajhuhu muswaddan. Tó bá wá láfa mí náà lónìí tó bá discriminate obìnrin, súnà Ànábì òye ni. Kò mọ́ Kálí súnà. bá wọ̀ pé súnà Ànábì yé wa. A ní àwọn obìnrin méjì gbàǹkọ́bì tí wọ́n dáńtọ́ tí wọ́n kó gbàgbá sùn lọ́yẹ́ nínú àbábùkù tí wọ́n fún wa ní speech. Masha Allah. Tá a sì gbádùn wọn dáadáa. Àkọ́kọ́ nínú àwọn tí wọ́n deliver speech fún wa nígbà yìí, òun ni aláàjà wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àgbọ̀nrídàrúkọ wọn, aláàjà Ọ̀gẹ̀dìyà Òtúfowórà Junaid. Speaker àwọn speaker wa. Tí wọ́n bá parí program wọn ní wàá fún tí wọ́n pè ní Junaid. Bẹ́ẹ̀ni. Orúkọ àfọ̀nà ńlá kan ni. Àwọn yẹn máa pè ní Junaid. Ẹ má pè ní Junaid mọ́ o. Junaid. Speaker, the mic. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amen. Mo sálámà wọlé látọ̀dọ̀ wà fún àná. Mo bẹ̀rẹ̀ láti ìmọ̀ lọ́dọ̀ Muhammadu Rabi Adébáyé Abdulmani. Wọ́n yọ lọ ara rẹ̀. Wọ́n tara bàbá. Mo kí ṣé òun àǹfààní ẹ̀gbọ́n mi, mẹ́ńtọ̀ mi, rẹ́kítọ̀ mi, àṣẹ òun Muhammadu Rabi. Wọ́n yọ lọ ara rẹ̀. Muhammadu Rabi Adébáyé Abdulmani. Wọ́n yọ lọ ara rẹ̀. Látara mo kí gbogbo àwọn ìlú yìí tó jókòó pátápátá. Mo kí gbogbo àwọn tó jẹ́ pẹ̀lú ìrọ̀lọ́run lọ́kùnrin àti lọ́bìnrin. Láti bẹ̀rẹ̀, ó kí gbogbo àlùmọ̀ọ́bù, àlùbọ̀yá, and other members lájẹ́ Muslim lápapọ̀, both brother and sister and sister. Mo kí ní pé ẹ káàbọ̀ sí program ọdún 2022. Láti bẹ̀rẹ̀, ọ̀rọ̀ ìyànjú tí mo ní ọ̀pọ̀. Torí pé obìnrin lèmi tí mò ń sọ̀rọ̀, obìnrin àti mo fẹ́ bá sọ̀rọ̀. Àmọ́ ọ̀rọ̀ náà ó lè wá gẹ́gẹ́ kan kó dọ́dọ̀ àwọn bàbá wa
ẹ má bínú sá ẹ má bínú bá. Nǹkan tí ọ̀rọ̀ mi dá lé lórí lẹ́yìn is kindness. We are in the month of Ramadan. In the month of Ramadan, some people think that it's only in the month of Ramadan that we can be kind to people, which is totally wrong. In the Quran, Surah Al-Baqarah, that's verse 2, Quran 2, verse 28. In this chapter, the Almighty Allah talked to us about kindness. About the kindness, not only when there is no Ramadan. All what we are doing in the Ramadan, we are not supposed to be doing it in the month of Ramadan alone. We're supposed to be doing it when Ramadan left also. And when we are talking about kindness, God said in the Holy Quran, be kind to your other human being, both male and female. Be kind to animals. Be kind to the people that don't even think that you can see any helping hand from anybody. When we are talking about kindness, don't think that it's only when you give somebody money. When you are working, that's how Prophet Muhammad said it in his hadith. Even when you are working on your path, if you see anything that can harm your other human being, don't neglect it. Don't pass by it. Pick it up. Put it somewhere that it will not harm anybody. It's part of kindness. By helping our husband, it's kind of kindness. They may be doing their own as a man. That's how God built them. The helper is there. They are ready to show their helper. But no matter what, we should be submissive to them. We should let them know that we give that respect to them. We should be assistant to them, whether they pay us back or not. The Almighty Allah will pay us back. So we women, we should please, when we are behaving, we have our own character also. We are all women. There's no how we can do it. Woman always show that she's a woman. No matter what our husband is doing to us, no matter how they are doing it, it's not enough. We are not satisfied. But no matter what, all our daddies here and those that are hearing us, they should just be patient with us. They should just endure us. We are all managing. We are managing the soul. Torí ẹ̀ ẹ̀jọ̀ èyí yọ wá bó ti ń kọ́ bàbá wa ṣe máa ṣe tó nílé ẹ jẹ́ ká sí náà lára wọn. A máa ń sí náà lára wọn, à sí náà lára ọ̀tọ̀. Bó ti wù kọ́ ṣe ṣe fún wa tó òun tẹ́ wa lọ́rùn. Kọ́ máa forí ṣe fún òun ṣe kò tó náà ni. Àmọ́ amọ̀ra wa gẹ́gẹ́ bí obìnrin bẹ́ẹ̀ Ọlọ́run ló dá wa. Kì í ṣàwọn la dára wa. Kọ́ bàbá wa náà jọ kọ́ máa fi àánú Ọlọ́run kọ́ máa fi máa gbà wá. Wọ́n mọ̀ wípé gbogbo wa bí àwọn àfà àkọ́kọ́ láláwọ̀ òbí lóbìnrin. Èyí tó bá kù lọ́pọ̀ ní màmá mánéjì jọ ní gbogbo bá jọ ń mánéjì ara wa mánéjì àjọ ní wa àjọ máa mánéjì ara wa ni. Torí ẹ̀ kájọ́ olùrànlọ́wọ́ fúnra wa kájá láàánú ara wa ká má torí nítorí bákan lẹ́yìn ká ní sẹ́ kò lè rí bẹ́ẹ̀. Àwọn akọ́kọ́ ìgbésẹ̀ kò sí ọ̀pọ̀ ṣẹ̀kù Ọlọ́run ṣe wá lóbìnrin bẹ́ẹ̀ Ọlọ́run ṣe wá lóhùn àbí. Torí bẹ́ẹ̀ máa fi ọ̀tẹ̀ gba ọ̀rọ̀ mi tì sí bíbá ìní ọdún yìí. Ìyá ìpínlẹ̀ July 2022 2023 Ọlọ́run àtẹ̀yìn àti mọ̀mánú àti tí òun mú ìlà bí gbogbo wa pátá lọ́nà ọ̀nà ṣáà. Àwọn àlékún àdín long life Nigeria, long life Àgbàdo, long life Lagos State Government, and long life Nigeria. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ sì pariwo Ọlọ́run. Ẹ jáde Allahu Akbar. Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar. Kò máa yí sí fa àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní kíyàn kó ẹ̀yìn méje sọ́wọ́ ọ̀tún kíyàn kó ẹ̀yìn méje sọ́wọ́ òsì kíyàn máa fi ẹ̀yìn kíyàn fi rìn títí dé lù sẹ́yìn ẹni tí ó kíyàn ó kíyàn ẹni tí ò ní kíyàn náà òun ló ní kíyàn. Bí ẹkùn bá sì dára bó bá lára rẹ̀ òjòjú wọ́n pe nǹkan bí wàá kó wá dára títí ẹ. Ìyá wa yìí wàláì wọ́n amaze wa púpọ̀ wọ́n sì surprise wa. Nítorí tó le jù láyé òun náà ni àtàkẹ́lómi fi hàn mẹ́rin nẹ́ẹ̀sì. Sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Bàbá gbé microphone fẹ́ lómi
yóò kà máa gbà yóò máa làágùn ẹni mọbi tí làágùn náà ti wá ọ̀rọ̀ òyì sì rárá bí bá ṣe àwọn àbọ̀ yìí sàrà ní pé ọ̀rọ̀ ti di ẹ̀jẹ̀ wọn ó ti gbomi wọn ìyàwó tí wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n fún wa ní speech a sì rí pé speech náà látòkè délẹ̀ mamlu atun bil hikam nǹkan tó kún fáwọn àlàájá ìyàwó ọgbọ́n ni ó kún fún ọgbọ́n púpọ̀ it's full of wisdom ó kún fún ọgbọ́n ibi tí wọ́n ti mú ọlọ́mọdé tán bẹ̀rẹ̀ ayélujára ọ̀la ìlà ẹ̀rí pé irú àwọn eléyìí ọmọ máa jẹ́ a very good exemplary person for the women and ladies èyí ó rí pé wọ́n jẹ́ nàmúsàdù gidi fún àwọn obìnrin gbogbo obìnrin tó bá lè máa imitate wọn ilé wọn ò ní dàrú ọlọ́run jẹ́ kí ilé wa dàrú láíláí ọ̀la ilaha illallah ọ̀la muhammadu rasulullah ilé ìyàwó ọlọ́run ni yóò dàrú gbogbo àwọn obìnrin tí wọ́n bá sọ̀rọ̀ náà ilé tiwa náà ní dàrú kódà wọn láwọn ọkùnrin náà àwa náà mọ̀ mánéjì àwọn ìyá wa náà mọ̀ mánéjì àwa náà ni ọlọ́run wọ́n dà lórí kálukú wa rú. nísìnyí ọjọ́ ti lọ púpọ̀ a sì fẹ́ gbádùn àwọn bàbá wa dáadáa bí a ti fẹ́ gbádùn wọn. ìgbà tí ìyá wa ń deliver speech wọn lọ́wọ́ we have big dignitaries in our midst. ibẹ̀ ni àwọn bàbá wa ọlọ́lá wa tí a fi tọwọ́tọwọ́ tí a fún ní dárúkọ wọn aláàjì wa Bọ̀dé Sàlámì ẹ sì wí kankan fún wa. àwọn ènìyàn gbogbo mọ̀rán tìbú nínú ojú ọ̀tí jáde àná bá ti dé wọ́n fojú oníwèé wò wọ́n o wọ́n fojú oníwèé wò wọ́n o Khalifa náà jókòó yìí kò kọ́ dáàmù náà jókòó yìí kódà kò kọ́ dìmù náà ni wọ́n. bàbá Bọ̀dé Sàlámì ọlọ́mọdé máa padà sí ibú. ọ̀yà ilaha illallah. wọ́n ní bí a bá fẹ́ mọ èèyàn àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ pa àpapọ̀ ẹni tí travel tí ìgbà ọ̀pàpọ̀ rí ò lè sọ nípa rẹ̀ bàbá wa yìí travel ti pa àpapọ̀ kódà ní mọ́tò kan náà lájọ wà látẹ̀kọ́ dé odidi ìlú òdìdí ibẹ̀ ló lé kí ni o mo tún gbé tán fún wọn yá àfààní bàbá yìí ọlọ́mọdé máa padà sí ibú ọ̀la ilaha illallah ọ̀la muhammadu rasulullah wọ́n ní bí a bá ṣàdúrà fún ọmọ ọmọ wa àdúrà máa kọ́ mọ́ mú tó ní wa nítorí pa wà nínú àwẹ̀ bàbá wa tí wọ́n wá rẹpírẹ́sẹ̀ntì mufti gbogbo ilẹ̀ Yorùbá àbàfẹ́ mu wa yọ̀mọ̀ di súnà tọ́ Ibrahim wọ́n ló gbá ìdókòwò òun ni ẹ̀bùsọ àwọn ni ẹ̀bùsọ. àfáwà tí wọ́n wá rẹpírẹ́sẹ̀ntì mufti gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin là ń kí ẹ̀sìn wo bíbá yìí ṣẹ́lú gbà yín ni tí ó ṣàlẹ̀ wá rẹpírẹ́sẹ̀ntì ẹ má bẹ̀rù náà láṣà bẹ̀rẹ̀ owó lọ́wọ́ yín bá sì bẹ̀rẹ̀ owó náà ẹ̀ ṣe ká bí ẹ̀ ní káàsì lọ́wọ́ ẹ̀ ṣe transfer ayé ti di rọrùn súnà ni wọn o ìmọ̀gbé wa bá súnà débi pé kí wọ́n sanwó àdúrà o ọlọ́mọdé máa padà sí ibú àmọ́bi tí súnà tí yóò ti takò pé kẹ́ ẹ jókòó sáàrin wa mo gbọ́ wá sí mufti ilẹ̀ Yorùbá lórí Facebook ọwọ́ ní àwọn ọgbà ọmọ kéékèèké sí tó ń pọ̀ dé àwọn bàbá àgbàlagbà ibi tá a tò sí ni mufti náà tò sí ẹ bá kí wọn lé pé Ọlọ́run ní dada ká ìwọ̀n Àmín. àwọn alájọ wa tí wọ́n represent bàbá wa Osama tí wọ́n gbé NTA wá bẹ́ẹ̀ náà sì ni wọ́n sì tún gbé ẹ̀bùn onírànràn ẹ̀bùn wá fún àwọn èèyàn ẹ bá kí wọn ní bàbá sí ibú ọ̀rọ̀ owó máa dá sí i nísìnyí a máa lọ bẹ̀yẹ tó kù nínú ètò òun náà ni àfilẹ̀ òun náà ni kí a gbọ́ zikir ìrántí Ọlọ́run wọ́n ní alẹ́ abẹ́sẹ̀kiri Allahi tatma'innul qulub bí ẹ bá ti ń dárúkọ Ọlọ́run ọkàn yóò sì máa balẹ̀ azikiri náà la fẹ́ gbọ́ báyìí alfa wa Abdullahi Sauti mú àwọn kọ̀sídà náà bí tó ti ní ẹ̀dọ̀ kí tó ti kí tààrà tó ti kí kó jẹ́ kí lẹ́ mí kí gbogbo àwọn èèyàn kí bọ́ọ̀dù wọn kó jẹ́ kí wọ́n ṣe kí bọ́ọ̀dù lè tó dání o yẹ̀mí náà má sì máa lá kó wọ́n ti bẹ̀rẹ̀ lọ má dà kàn nílẹ̀ o. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والكاتم لما سبق الناس لك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم محمد صلى الله عليه وسلم
Muhammadu sallallahu alayhi wa sallam. Muhammadu sallallahu alayhi wa sallam. Muhammadu sallallahu alayhi wa sallam. bala inasi arjudaha Muhammadu ayo bana dari sallallahu alayhi wa sallam. bala inasi arjudaha Muhammadu sallallahu alayhi wa sallam. fazaka aqikum zaka salahu wa garqadu وزاود النبي صلى الله عليه وسلم وزاود هذا قباه وبين ذاك وذاك ماد المنعمين محمد 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 وذاك مدان وذاك كندكو بفرسكر كان قبل يهدد به هزم الجيش دار مرام بدما تيقن جهلا عن سيونا ويوجد النبي محمد صلى الله عليه وسلم. النبي محمد النبي محمد صلى الله عليه وسلم. وقفتني على باب الكريم محمد صلى الله عليه وسلم. وقفتني على باب الكريم محمد وقوف عزيز للقلب هاي مقمدي لعل رسول الله يا النبي صلى الله عليه وسلم. لعل رسول الله ينهي شكايتي صلى الله عليه وسلم. لمولاه إني نواه كل مقصدي وأنا فقير وكير غارم ليس هلة لديه ويده بجاه محمد صلى الله عليه وسلم. وتوعد الأعداء ولم يكن ناصر سواك يا ربه فمن واسدي لتأتي ببدر فاجلب كل مهونة وذاك الرجال في مجيبي ومشهدي وأسدل علينا النبي صلى محمد الله عليه وسلم. وأسدل علينا ثوب ستري تديمه علينا بسي للكتم شيقي يا أحمدي ولبفر الجموع على سيدنا وأبرياء من الدين يازل يبدأ في كل مرصدي أغني يا من يرى ما في الضمير ويسمع أنت المهد لكل ما يتوقع يا من يرى تالي شدائد كلها يا من إليه المشتكى والمفتى يا من كزائن رزقه في كونكم ومن فإن الخير عندك أجمع إبراهيم Yes. من سوى فكر إليك وسلة فبالافتقار إليك فكياد فمن سوى قرعي لبابك هيلة فلا يرددت فأي باب يقع ولماذا الذي أدعو وأهتف باسمه إن كان فضلك فقيرك يمنواشا لجودك أن تقامت راسنا الفضل والزل والمواهب أوسع فبذلك وأعطيت بابك علما أن تزال عندما بحياه فبأد من أحببته وبعثته وأجبت له وتم به يتشفى إذا توضأ اجعل لنا
ملجأ ثم الصلاة على النبي خير الأنام ومن به يتشفع فمنك حياة أبي طلبت هداية فهب لي رشادا منك من غير المني فكاتب وزن ربه نجل مالكي فكاتب وزن ربه بابا لورو فكاتب وزن ربه بابا لوغيغي فكاتب وزن ربه بابا لورو فكاتب وزن ربه عليكي فكاتب وزن ربه نجل مالكي Adébáyọ̀ Sídìú Adébáyọ̀ Sídìú Adébáyọ̀ Sídìú Adébáyọ̀ Sídìú Adébáyọ̀ Sídìú Rọ́bìnì kò lè fani وبارك لنا هذا الكتاب وكلنا يلازمه من سائر الحق عملك والحق حجتنا اللهم اطلبنا الفام مركبنا في حكم فرقان لا اله الا الله محمد مولانا اجا جماعه كشوري محمد مولانا الله لا اله الا الله محمد مولانا بارس الفقير مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا تبدل عجائب بتكريم ما لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله من شر ومن مد ومن بلاء يزيل الأكل إنسان لا إله إلا الله لا إله إلا الله صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله 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 الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله Yorùbá lẹ́bi dáadáa láyé rẹ̀. Ọwọ́ yìí ní fi gbọ́mọ sí. Ọwọ́ mi ní fi gbọ́mọ sí. Ọwọ́ mi ní Yorùbá lẹ́bi pé sọ́kọ́.
a fi ìkàlẹ̀ àwọn bàbá wa a fi kí àbúrò àwọn Abdullahi Sauti radiyallahu ta'ala anhu. ó wá ẹ̀mí wa lọ síbi tó ga ó sì dá wa padà. kò dáa kí ẹwọ́ ẹ̀mí yẹn lọ síbi tó ga kí ẹ máa drop ẹ̀mí kalẹ̀ síbẹ̀ kó wá wà standard kó wọ́n rọ mọ́tò tó fi padà wá. àfáà gbé wa lọ wọ́n sì dá wa padà. àlùfáà wa Abdullahi Sauti àwọn bàbá wa ní ọlọ́wọ́ jẹ́ kí ẹ ní àlùbáríkà ọ̀rẹ́dá ilaha illallah ala Muhammad rasulullah. nísìnyí a fẹ́ lọ síbi second speech gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan pé speech méjì náà ni a ní wà á ń jẹ́jẹ́ lùhùrù máa wà á dà afọ́ òní Zamakhshari wọn habada al-wa'diku iza wa'ada wà sọ́ọ̀dínkù iza wa'ada. mo tún kàbí tí oníwàásí wa sì tí wọ́n máa akamaka ajaza kúrú ni kúrú bá ọgbà tí o ṣe wúdà ajaza kúrú ni. alájà wa tí wọ́n fún wa ní second speech àwọn náà ni a fi tí ọwọ́ tọ̀ wá tí àpọ́nlé dárúkọ Alhaja Khadija Motunrayo yeye ode exclusive. orúkọ yóò wá pọ̀ àwọn náà wọ́n pọ̀ nínú náà ẹlẹ́ every Friday ìgbà míì nínú mọ́tò. ó ṣe mọ̀ sí òdì ọlọ́run tó bá ń bá tẹ̀. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Màá gbé kíkí mi láti ọ̀dọ̀ àwọn màmá mi ní orí ìkàlẹ̀. Mo fi Ànábì Muhammad mo fi kí. Mo fi Maulana Sheikh Muhammad Rabiu mo fi kí. Ọlọ́run ọba jẹ́ kí ẹ pẹ́ fún wa. Mo wá dá kíkì mi padà sọ́dọ̀ àwọn bàbá mi níjókòó bí. Màá fi tiwọn kí gbogbo ọkùnrin tó wà níkàlẹ̀. Pé salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Fawajada abdan min ibadina atainahu rahmatan min indina wa 'allamnahu min ladunna ilma. Alhamdulillahi qabla kulli shay. Alhamdulillahi ba'da kulli shay. Alhamdulillahi ala kulli hal. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi qabla kulli shay. Alhamdulillahi ba'da kulli shay. Alhamdulillahi ala kulli hal. Alhamdulillahi rabbil alamin. Ẹ jẹ́ ká tún dá ọpẹ́ lẹ́ẹ̀kan sí fún Ànábì wa Muhammad. Pé à ń wo ọjọ́ òní, ọjọ́ tí a ti ń fẹnu kò pé a fẹ́ ṣe Ramadan lecture. Gbogbo wa mọ ọjọ́ náà, àmọ́ ta ló mọ bí ọjọ́ náà ṣe rí? Kò sí. Kí wọ́n là fi ń dúpẹ́ fún Ọlọ́run ọba. Lẹ́ẹ̀kan sí mo ti ara bàbá mi, an icon, unbeatable father, Maulana Sheikh Muhammad Rabiu Adébáyọ̀ Abdulmalik. Mo tún fi kí gbogbo ẹni tí Ọlọ́run yọ̀ǹda kókó wá sí bíbá ilé mi. Gbogbo apáta la máa bá ní wa láyọ̀ àti àlàáfíà. Ẹni tí àdágbére ibi tí à ń lọ fún kò ní mọ ibi tí a lọ. A ti wá rí ìbẹ̀rẹ̀ àwẹ̀ yìí báyìí Ọlọ́run ọba òpin ẹ̀. Ọlọ́run ọba jẹ́ ká ní wọ́n kà wá máa wọn tí ó ṣọdún ayọ̀. Al-Mahbub
jáde ẹjọ́ ẹ bọ́ síta. Gbogbo everybody lórí àlùmọ́ ọ̀pọ̀ máa pe àlùmọ́ búrú sí wọn ọ̀dá wa mọ̀. Gbogbo wa báyẹ̀ wà nígbà aṣọ wa white ni. Mo fi Mọ̀lánà gbé everybody dé àtọ́bìnrin àti ọkùnrin ẹjọ́ mo fi ànábì mọ́ ọ̀hún bẹ̀yìn. Ẹjọ́ jáde ẹ̀dẹ̀. Ẹ bọ́ síta ẹ wọ́n. Ẹ ṣe ẹ̀sùn síwájú ẹ ń bẹ̀rù ọ̀gá ẹ̀sùn síwájú ẹ ṣe Ọlọ́run bá pààyàn náà lè mi ò tó pè yín jáde o mo fi bàbá mi bàbá àdùnnú èyí bàbá àlùbáríkà bàbá tí wọ́n fi ń tọrọ bàbá àwọn náà ni Mọ̀lánà Sheikh Muhammadu Hadi Adébáyọ̀ Abdulmalik. Ẹ bá tún tún orúkọ yẹn ẹ máa fi aránibánidébẹ̀ sí i. Aránibánidébẹ̀ wà. Kí ló jẹ́ pé kó Alimabub jáde? Alimabub ìlàlẹ̀ àmọ́. Gbogbo wa la fọ́ ìdájọ́ wa fún. Ọlọ́run ní jẹ́ wa pàtìpàtì lẹ́yìn bàbá. Ọlọ́run ajá rí bàbá pẹ́. Gbogbo apá kò sẹ́ni tí kò mọ rírì bàbá yìí. Gbogbo pátápátá la mọ rírì bàbá. Ẹ jẹ́ ká jọ dá ọpẹ́ tí mo fẹ́ rì. Ẹ ká dá ọpẹ́ náà fún Ọlọ́run ọba. Ọpẹ́ tí mo fẹ́ dá iṣẹ́ ní gbogbo àwọn bàbá mi, mo kí àwọn màmá, mo kí àwọn bàbá. Mo ṣàlàyé fẹ́ dá kíkí mi padà sórí gbogbo àwọn àfáà tó wà lórí ìjókòó. Ohun tó ń ṣe lè làwọn afẹ́ làwọn á jẹ yìí. Ohun tí gbogbo àwọn bàbá tó wà lórí ìjókòó tí wọ́n ṣe lẹ̀ òun làwọn adé bá làwọn á jẹ. Kí wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ́ bẹ̀? Kí wá ní tí àwa náà fẹ́ ṣe lẹ̀ báwọn míì tó ń bọ̀ àbí láti ṣe lẹ̀ báwọn míì tó ń bọ̀? Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́, ká lo ìfẹ́ láàrin ara wa. Ibi tí ìfẹ́ bá wà, unity máa wà. Ọ̀rọ̀ tí wọ́n gbìn yẹn lọ, kó yẹ wá sanwó ọpẹ́ o. Ẹ ṣàwárà dúró bẹ̀. Mo wá fẹ́ sọ̀rọ̀ bàbá mi. Mọ̀lánà Sheikh Muhammadu Hadi. Ẹni tí wọ́n ní ẹni tó bá mọ ìwúrà ló máa ń kà fún. Ọ̀rọ̀ pọ̀ nínú àwọn kò sí àsìkò. Àmọ́ wọ́n pa èyí tí mo lè sọ. Èmi ń dá ọpẹ́. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ṣe rí ní ọmọ ìkọ̀kan wa náà nìyí. Tí ẹ bá ti ń pè Mọ̀lánà Sheikh Muhammadu Rabiu, tí ẹ bá ti wá ní Mọ̀lánà Sheikh Muhammadu Hadi, tó bá ti ń sọ fún ẹ pé máa lọ ọmọwé. Ẹ ti ń rojọ́ o, tó bá ti ń sọ fún ẹ pé máa lọ, má mi kàn máa wẹ̀. Gbogbo ilẹ̀ mọ̀ pé mo ṣe ní mo ṣe ń sọ yìí. Tó bá ti ń pè bàbá, ẹ̀ ló bàbá, mo tún ti gbẹ́jọ́ dé o. Ẹsẹ̀kẹsẹ̀, o ò ní láti wà ń bẹ̀ pẹ̀lú wọn. Tó bá pè wọ́n lóru, wà á mọ̀ pé wọn kì í sùn. Tó bá pè wọ́n láàárọ̀, ohun tó máa gbọ́ láàárọ̀ ló máa gbọ́ lọ́sàn. Tó bá tún wá pè lóru, ohun tó tún kò sí táìmù tí mi ti pè. Bẹ́ẹ̀ náà lè lẹ́nu kọ̀ọ̀kan wa. Kò sí àti ẹ máa. So, ẹ bá ti ń pè bàbá lóru, ẹ máa mọ̀ pé orí àwọn náà wà nínú gbogbo. Kò yẹ sí ìkan méjì torí gbogbo yìí náà ni. Alimabub ò ní bàjẹ́. Torí ìdí èyí, mo fẹ́ kẹ́ fi owó ọgbẹ́ lẹ má jẹ́ ká gbà síbò. Ẹ ṣe nọ́mà, ó yẹ ẹ máa mú wa. Owó ọpẹ́ ní straight, ẹ má jẹ́ kó pẹ́. Owó ọpẹ́. Èmi ò bá jọ ṣe pọ̀ o. Ẹ mú wálé ẹ̀kọ́ kan ní ṣe máa ṣe pọ̀. Aṣọ yóò jọra wọn. Èmi fẹ́ gbowó ọpẹ́ yìí. Wípé bàbá ẹ ti ń pè wọ́n tipẹ́. Àwọn adájọ́ lè ní wọ́n sí ẹ má ṣẹ̀mí lọ́pàá ní 500. Ẹ ṣe nọ́mà ẹ̀ sí ìrìnàjò bẹ́ẹ̀ dé. Wípé bàbá yìí, bàbá àlùbáríkà, ó yá ṣe. Ọlọ́run á jẹ́ ká rí bàbá. Jẹ́ rí bàbá pẹ́ o, jẹ́ rí bàbá pẹ́. Jẹ́ rí bàbá pẹ́ o, jẹ́ rí bàbá pẹ́. Àkìrà wọn ká ńlá o, jẹ́ rí bàbá pẹ́. Ẹ ṣé o, ẹ ṣé Ọlọ́run á jẹ́ ká bàbá pẹ́ fún wa. Ó yẹ bá mi dájọ́. Ẹ ṣé owó ọpẹ́ ni. Ọlọ́run ajá rí bàbá wa pẹ́. Ọdún mi àti sojú ẹ̀mí wa. Àníṣe lórí àárẹ̀. Bàbá náà la máa rí. Ẹ ṣé. Rojọ́ àti my 12. Ẹ dáhùn ẹgbẹ́ bá ẹgbẹ́ pàdé lọ́sẹ̀. Ẹ mẹ́lẹ̀ náà wá.
Oya, àfa àwọ̀ ẹ má fọ́ mi ò pè yín lẹ́nu. Pé pẹ́sí wá ń pè tí ń pè é. Ẹjọ́ ni Allahu Akbar. Gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò ní sú ọlọ́run ní Allahu Akbar. Náwó sí ní bọ́ọ̀lù mi ò ní sú ọlọ́run. Èdè mo ní kẹ́ ẹ̀ náwó sí oníkálukú sí àfẹ́rẹ́ ẹ̀yìn nìkan. Náwó sí bọ́ọ̀lù mi ò ní sú ọlọ́run. Ẹ jẹ́ kí á wà lórí ìjókòó torí ọlọ́run. Ibi tí à ń lọ náà ni a ti dé yìí. Bí èèyàn bá ń lọ Ṣómólú àbí èèyàn lọ sáyè kan, èyí ó kọ́kọ́ débi tí yóò fẹ́ lọ kí èèyàn tó débi tí èèyàn lọ. Ní ṣókí a kí àwọn alájà wa Yèyé Oge exclusive tí wọ́n bá wa sọ̀rọ̀ olówó iyebíye. Àkọ́lé ọ̀rọ̀ wọn náà dáná pé tamassak bi shaykhika ya muridi. Ìwọ mùrídì di ṣéwù rẹ̀ mú dáadáa. Àkọ́lé ọ̀rọ̀ wọn lẹ́nu. Afọ́lórí ká sì sọ pé tamassak bi shaykhika ya muridi. Ibi tó ní ọlọ́run parí sí òun náà ni kí yẹn di ṣéwù yẹn mú. Ẹ dábàá jẹ́ kí á di àwọn ìfọ̀ wa mú dáadáa. Gbogbo àwọn èèyàn ńláńláńlá tí wọ́n wọlé nígbà tí alájà wa náà ń di river speech tí wọ́n lọ́wọ́ gbogbo ọba wátàlá kí o lẹ́nà àtẹ́kìlá àdẹ̀n. Bí àbádárúkọ wọn dáadáa, ó ti pé ìtìkọ́lá ní ṣòwò lẹ́kùn àwọn lè ṣe àlẹ́kùn. Bàbá wa nínú àwọn alága tí wọ́n wọlé, bàbá wa dáadáa, bàbá dùnú, ọlọ́mọṣà jẹ́ kí á rí ẹgbẹ́, ọlọ́mọdé kò wọ́n tọ́lọ́ yín láíláí. Bẹ́ẹ̀ ni a kí ìwọlé àwọn àlùfáà wa al-ustadh al-allamah al-waqur alladhi urifa bil-waqarati was-sakinati Ẹni tá a sọ yìí, wọ́n mọ̀ wá pẹ̀lú ìfarabalẹ̀ kí ẹ máa ṣe déédéé wọn kí ìbàṣùbàṣù lórí ilẹ̀. ودائما نقدره بحسن معاملته مع الآخرين. A sì máa ń pẹ̀lú wọn, a máa fi ṣètò wọn látara àbáṣe dáadáa tó máa ń bá فضيلة الأستاذ الشيخ محمد مرتضى ذو القرنين باباكدو. Radiyallahu anhu. بينني أكي ولي والفاوى النطفة العلم فضيلة الأستاذ الشيخ محمد الفاضل عبد الرشيد تيتي لوبẹ. Ọlọ́run máa ṣàjẹ́ kí á rí ẹgbẹ́. Nísìnyí ẹ jẹ́ kí á farabalẹ̀ torí Ọlọ́run. Ibi tá à ń lọ ọ̀dàdé yìí a fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu àwọn bàbá wa gẹ́gẹ́ bí a ti tọ́. Ọlọ́run ò àbíọ́ má ṣe lè ní ọ̀kan tó kù tí wọ́n sọ ní ayé. Ẹ yá ṣe àmì rẹ̀. مرحبا يا خير شهر شهر رمضان ورمضان شهرنا يا خير شهر شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا شهرنا قد شهدنا شهر صوم خير شهر شهر فضل شهر صوم شهر عفو أنت شهر شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا يا خير شهر شهر أمن شهر عز شهر غفران وستر شهر قرآن ووعد شهر تسبيح وذكر شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا شهرنا يا خير شهر شهر هذا للنوافل والتراويح والظهر شهر تفسير
شهر رمضان المبارك شهر شفع شهر وتر شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا شهرنا يا خير شهر زد رضاك للمولد بعزه وسلم داعيا بالذكر دعوة فيه من شهر وسلم شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا شهرنا يا خير شهر وصلاة سلام للنبي خير وعلى آله ثم صحبه أهل بشر شهرنا أهلا وسهلا مرحبا يا خير شهر شهر رمضان ومهلا شهرنا يا خير شهر الكفر مولاي نجد مالك ربيعنا سيد آمين ولتقم مولاي نجد مالك ربيعنا سيد آمين طول إلهي حياة ربي أمن والخير والسلام ربي فصل يا ربي من شرور ومن شرف في الرسالة ربي من بابا وأمك وولدي سبا ربنا في في سكف ربي من بابا وأمك وولدي ربنا في في شنف ربي ما له الحرص والوقاية ربي سيغنا بسوء النزول لا تجعل فتنة نصيب غيب دعائي بلغ مرادي وصل يا ربنا وسلم على حبيبك ذي صفاء ولتقم مولاي لجل مالك ربي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ووجد عبدا من عبادنا ọgọ́ta àti ẹyọ kan من عندنا láti ìbẹ̀rẹ̀. وعلمناه من لدنا علما سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله
أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلموا أني رسول الله إليكم فلما يزاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم
للحواريين كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة وأيدنا الذين آمنوا على عدوهم فحسبهم ظاهرين صدق الله مولانا العظيم. Allahu Akbar. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ní gbogbo àgbáńlá ayé. Alhamdulillahi rabbil alamin. Àtọ̀rọ̀ àlékún òyìnbó Ọlọ́run, àlékún òyìnbó rẹ̀ lórí ajẹ́jẹ́ tán rẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. Àti gbogbo àwọn ará ilé Ànábì àti gbogbo àwọn sàhábà rẹ̀. Ìyọ́nú Ọlọ́run tí ò ní gbó nígbà kan ó máa jẹ́ ti àpapọ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run ládàáyanrí. فضيلته وفخامته وصميمته الشيخ محمد رابع الضياء بعز وكرم مكرونة بطول العمر والسلامة ونحن جميعا لوجه قدا وقف لهم عليكم قبل استمرار او قبل الدخول في الوعظ لا وجعي الشكر والثناء والتقدير لأهل مصر الذين يشاركان في هذه الصفوة. الله يجزي زايكما. آمين. لكل بلد وأسرة أو قبيلة عادة وعظيم من عادة النيجيريين أو من عادات نيجيريا مثل هذه الحركة أو مثل هذه الحركات من عاداتنا في نيجيريا خصوصا في أثناء رمضان كما كنا معنا منذ الصباح منذ الساعات أو تشتركين معنا منذ الساعات. الله يجزي سعيكم. الله يجزي سعيكم. سورة الصف. سورة الصف. القرآن orí ọgọ́ta àti ẹyọ kan. Lẹ́yìn gbogbo ìtẹ̀síwájú tá a ṣe abẹ́rẹ́ títú Al-Qur'an ní ìtí ń túmọ̀ sí pé wẹ̀dò kan ò sí tó lè wẹ̀dò Qur'an tán. Òun ni Ànábì Muhammad fi ní ayé àtàlà ìbáharoni mọ̀kẹ̀lẹ̀tínú láyà ń kọ́tí wà ánà lọ́sọ̀kìn. Ànábì Muhammad, Ànábì ní ayé ẹyọ kan péré nínú gbogbo ayé tó wà nínú Qur'an. Ànábì lóhun lè fi wé ibùdó odidi ocean ńláńlá tó tóbi. Àwọn láyé ń kọ́tí wà áhdùn bí sí báyìí. Bó ṣe wá tóbi tó gbogbo náà la mọ ocean bó ti tóbi tó kò sí ẹni náà tó lágbára tó lè wẹ olú odò bẹ́ẹ̀ já. لذلك نفسر القرآن على قدر استطاعتنا أو على قدر طاقتنا أو طاعتنا. Àwọn bàbá ní àwọn ọmọ tú Kùránì náà fún wa bí Ọlọ́run bá ti gbà wọ́n láyè pẹ̀lú àsìkò. Bágbára wa ṣe mọ, agbára kékeré tá a ní ṣe mọ. Ọlọ́jọ́ rí bẹ́ẹ̀. Tí mo sọ ni, alákọ̀ọ́dẹ̀ طاقتنا. Àwọn bàbá ní bí Ọlọ́run ti gbà wọ́n láyè àwọn ó tú Kùránì fún wa. Níwọ̀n
bá a ṣe mọ̀ mọ́. Anakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم سبح لله ما في السماوات وما في الأرض. gbogbo tó pamọ́ sínú lẹ́lẹ̀ gbogbo wọn pátá wọn ní nǹkan mi tí wọ́n ń ṣe tayọ wípé wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ìdí ọlọ́wọ́n bá gbogbo bí tá a bá ti rí kí ọlọ́wọ́n bá ti lọ sọ̀tà àlèlà ọlọ́wọ́n bá ń dá ọ̀rọ̀ padà sí ìgbà tí ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ bẹ ní adélákò wà dàníyà àṣekè èèyàn jóun nìkan láyé òwúlò ọlọ́wọ́n bá ní àìmọye ìgbà tí ń jẹ́ ìgbà ò tí ì sí tí ò tí ì sí nǹkan tí ń jẹ́ gbà ọlọ́run ọba wa ń bẹ lóhun nìkan fá ọlọ́run ọba náà wá rí pé kò sí wúlò kan níbi pé kéèyàn máa pera rẹ̀ kó máa jẹ́ra rẹ̀ ó dàbí bá a ṣe pèdè yìí kó jẹ́ báwa náà la pèdè àwa náà la dáhùn fúnra wa àbí kò yé nígbà yẹn bá pèèyàn pé lágbájá fẹ́kọ̀ọ́ náà ló dáhùn náàmù sí òrẹ́ ti dáhùn náàmù àṣàbùkù ni nígbà ọlọ́run bá wá ń pera rẹ̀ tó jẹ́ kóun náà ló ń pera rẹ̀ àbùkù ló jẹ́ fọlọ́run ọlọ́run wá rí pé kóun ó sọ̀kalẹ̀ kúrò ní adéra ìjẹyọ kan pé ìwúlò wo gan dé bẹ́ẹ̀ nígbà ọkùnrin bẹ ní báṣẹ́lọ̀ tí ò níyàwó mélòó dàbí pé yóò wá ní àwọn èso tí ó tara àyàwó jáde àbùkù ni kò sáfọ́lé kan lára rẹ̀ ọlọ́run bá ń bẹ lóhun nìkan ọlọ́run bá wá ń tọ́ka sígbà tó ń bẹ lóhun nìkan wọ́n ń bẹ nígbà tó ń bẹ bíi kọ́ọ̀fù nígbà tí ń bẹ bíi sọ́ọ̀dì ọlọ́run wá rí i pé ìgbà wo láwàá ṣe lè dà mo mọ́mọ́ ìfẹ́ sọ núùnù ni torí tá a bá ti sọ núùnù agolo tàdá ní núùnù rẹ̀ a máa wá tọ́ka sí kálámù tá à ń kìbọnú rẹ̀ òun ni mi ìfẹ́ ṣe fẹ́ sọ nípa núùnù lórí a bá ti sọ núùnù ó pápọ̀ mọ́ wà ní kọ́lẹ̀ mi wá máa yẹ sùúrù sápẹ́ wá máa sátara nígbà bá wá ní àkúnlẹ̀ èèyàn làdáyébá ta ló mú fóun yàn tó ń dórí ibú ó wá túmọ̀ sí pé tó bá ti yan orí ibú ti yan orí ibú náà nìyẹn òsín tó lè ṣe sí orí ibú náà ní ó ṣe jálẹ̀ wá máa yẹ sùúrù lọ́lọ́ wí àti gbogbo tí kálámù yóò máa kọ ó mì ní pé kálámù ọlọ́run máa tó kọ̀ǹkọ́ ó sì ń kọ́ kọ́ wá gbó sórí pé kálámù ti kọ̀ǹkọ́ ó ti kí ló fà tó fi lo present tense wá máa yẹ sùúrù ìwọ́n ló fẹ́ gbé mi lọ síbi nù wá ní kọ̀dá mi àfáà yìí ló bẹ̀rẹ̀ nù ìdárúkọ nùnù sí sí mi òun ló dárúkọ nùnù tá a bá dẹ̀ ti dárúkọ tàdá ó ti dandan ká dárúkọ kálámù tá a fi ń kọ́. Sàbáhà. Ọlọ́run wá ní àṣẹ kò dá kéèyàn máa bẹ lóhùn nìkan ọlọ́run bẹ lóhùn nìkan fá ó wá múyá ó wá sọ di ádẹ́rà Yásìn bàbá ti pè yá àkápè sí ìpapọ̀ mọ́ ọ rí i pé Yásìn tí wọ́n pè ń bẹ̀ kò pé ní yá ọfà álìfọ̀dù yẹn ọfà ọkọ̀ papọ̀ ó wá fi mọ́dù kékeré sórí rẹ̀ ní. Ó wá bọ́ sí adéràgbà tí ọlọ́run ọba ń bẹ tó yọ ànábì jáde látara níbi rẹ̀. Ọlọ́run ní sábàá lílá. Sábàá lílá yìí máa fi samawati wa máa fi al-ardi. Àṣekáwa náà káṣí ọlọ́run ká máa dúpẹ́ fúnra wa. Àti ìwúlò ń bẹ́ẹ̀ mẹ́. Bọ́ọ̀bà rẹ̀ ni tí ó dúpẹ́ fún ọmọ dúpẹ́ fún rẹ̀. Máa fi samawati wa máa fi al-ardi. Ọlọ́run ni mo wá gbé kúrò lórí ibi tó wà mo wá sọ ọ́ di wípé gbogbo oyin tí ń bẹ nínú sọ́mọ̀ náà
kọ́ máa dúpẹ́ fún mi wọn wá rí nǹkan kan dúpẹ́ fún tayọ èmi ọlọ́run ọba gbogbo tí ń bẹ nínú lẹ́lẹ̀ náà wọn rí nǹkan kan dúpẹ́ fún tayọ èmi ọlọ́run ọba. وهو العزيز الحكيم. ọlọ́run ní kí ló fà á tí òfin ní rí bẹ́ẹ̀ tó bá tiẹ̀ fẹ́ dúpẹ́ fún nǹkan míì wọn ò ní mọ̀ gbà tó ṣe pé èmi náà ni wọ́n á dùn fún nípa wípé èmi ọlọ́run ọba èmi ni ọba azizu ẹnìkan ò nírú yìí tí mo ní nínú yìí tèmi lèmi tí ń fún gbogbo èèyàn tó ní ìdí yìí àkíìmù nínú ìjẹ́ ọ̀jọ̀gbọ́n tèmi ni gbogbo èèyàn tí ń jọ́jọ̀gbọ́n. يا أيها الذين آمنوا. ẹni gbogbo bí tá a bá ti rí yáyọ ẹlẹ́sìn náà àmọ̀ ní word of advice ló tẹ̀lé tá a bá ti rí yáyọ ẹlẹ́sìn náà àmọ̀ ní ẹ̀yin náà lẹ mú súra o abẹ́ ìgbàlẹ̀ mú. يا أيها الذين آمنوا. ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin olùwàgbọ́ òdodo. لما تقولون ما لا تفعلون. ìbéèrè lọ́lọ́run bá mú wá ìbéèrè kan sì ni ìbéèrè yìí tí ó máa ṣiṣẹ́ láéláé lima kìí ṣe lima kí ló dé lima kí ló ṣe yín ìwọ náà mọ̀ pé tá a bá ní ká máa tún lima nìkan gbogbo ibi tó tún sí nínú àràfin á fẹ́ tu tí ó gba gbogbo àsìkò tán lima kí ló ṣe yín lima kìí ṣe lima kí ló dé. يا أيها الذين آمنوا. mo kó gbẹ̀yìn olùwàgbọ́ òdodo sẹ́. لما kí ló ṣe yín. تقولون ما لا تفعلون. ìbéèrè tí ọlọ́run bá béèrè kí ní béèrè ẹ̀fún kí ló fà á tẹ̀ ẹ́ fi mọ̀ ṣe tẹ́ ẹ̀ lè ṣe. kí ló fà á tẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ lè ṣe níṣẹ́. ihun tí ẹ̀ lè ṣe kí ló fà á tí ẹ̀ mọ̀ fẹ̀nu yín sọ. ọ̀rí pé gbàdé mú súrà yìí ihun tí mo fi gbà á wọlé òun ní pé ní oṣù àwọ Ramadana la wà yìí tí wọ́n sì ní kí dáadáa tí ẹ̀dá ó ṣe ó lékún ládìpèlé àdìpèlé títí gbogbo ọjọ́ ayé tó kù. àsìkò tí gbogbo oníkálukú máa ń ṣalápá ń tètè já lórí pé wọ́n fẹ́ ṣe dáadáa lélẹ̀. àsìkò tó oníkálukú máa ń ṣalápá ń tètè já dáadáa yìí kí èèyàn má tó wá fi ẹnu dídùn kéèyàn ó gbé ní egun ẹ̀sìn áyán kéèyàn ó ṣàlùkáwà ní tó mọ̀ fóun ò lè múṣẹ nígbà táwọn àfọ òdágun táwọn àfọ òbá tẹ lásìkò míì tí nínú jẹ́ ká máa mú lọ báyìí kó lè máa yá báwọn àfọ òbá tẹ ní àsìkò míì tí wọ́n á gbà rí nǹkan ṣe tí ọbẹ̀ wọn ò fi lóróró tí ò fi lépo lórí ó yẹ kó rí bẹ́ẹ̀ lásìkò Ramadana bẹ́ẹ̀ ni ó sì yẹ kó rí bẹ́ẹ̀ lásìkò mọ́lídì fáwọn àfáà àmọ́ gbogbo bá dúró dé pé àsìkò mọ́lídì àsìkò Ramadana náà gbogbo ẹ̀ náà tó wá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́run bá fúnra ara rẹ̀ mọ̀ fi àánú ṣíṣe sí ọkọ̀ àwọn ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà nínú Ramadan ju àwọn oṣù tó kù lọ. ó sì mọ̀ọ́mọ̀ fi àwọn ládàá tí ń dì í tó ju ti gbogbo oṣù tó kù lọ. béèyàn bá wá jẹ́ni tí wọ́n ń ṣe irú rẹ̀ tẹ́lẹ̀ kéèyàn ti ẹ̀ gbìyànjú kó má jẹ́ kó wáyé rárá lásìkò Ramadan nímà. taquluna ma la taf'alun. kí ló fà á kí ló ṣe yín tẹ́ ẹ̀ mọ̀ sọ tí ẹ̀ lè ṣe. ẹni máa mọ gráfíìkì irú ẹ̀ o kábùrà mákìtà ní ìdàlá àtẹkùnlò màlá tẹfọ̀ọ́lù. alájì Júmọ́ akíyí alájì Kọ́lá ilé alẹ́ máa dárúkọ ní kàǹkàn alájì Bákàrí akíyí àwọn tí wọ́n ń bẹ níwájú táwa dárúkọ wọn yẹn àwọn àfi tí wọ́n kí gbogbo àwọn tí wọ́n ń bẹ níjòkó nínú bàlágà tí wọ́n bá ti pe èèyàn ẹyọ ọ̀kan wọ́n ti pe gbogbo èèyàn míì náà tó kù níbi tí ò bá ti sọ tẹ̀. bàbá wa ní ká máa pe gbogbo ara wa ní kankan àwa pe bàbá ìkóṣe náà ká pe bàbá ìkóṣe náà ìjòkó wa dàrú náà mọ́ wà ti mélòó tí nàìjíríà tó bá ti ṣe náà mú gbogbo náà ti ṣe náà mú wọ́n pe yáyà lẹ́sìn náà mọ̀ ní ṣe wá ṣe náà wà ní. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. èyí ó máa ní
lọ́dọ̀ àwọn onímọ̀ntìkì wọ́n á máa pè kíní kan ní fílù fámìlì amúrì mìíràn amúrì mọ́ tún jẹ́ kí n máa wí lọ báyìí kó lè bá a yá ká ti ara ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ yé ká ti ara ọ̀rọ̀ gbọ́ iṣẹ́ yé ká ti ara iṣẹ́ gbọ́ ọ̀rọ̀ yé tó pẹ̀lú wà lọ́dọ̀ àwọn onílọ́jì alágbèdè sàlámì wọn náà onímọ̀ntìkì àwọn onílọ́jì lọ́rùn pé bẹ́ẹ̀ ìwà ti ara bẹ̀ sọ ọ̀rọ̀ fírí bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ọdún mo fẹ́ sọ fírí láàrin ìṣẹ́jú kan tí ó sì ní dín Kùránì lọ́wọ́ tó bá ń pè àlùbàbò bàlùbàbò orúkọ ọ̀kan ni tó ṣe pé tá a bá ní ká bú kó má pọ̀ jù ká sì bú kó má kéré jù orúkọ yẹn ti exist láti 1998 first publication èmi fúnra mi ti ní ìjókòó ìtì kọ̀ọ̀kan tí ra jáde rí láyé kí lórúkọ ẹ̀.